ẹ káàbọ̀ sórí ìkànnì wọn fọbalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣe ẹgbẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀ ẹ̀wọ̀n àkọ́kẹ́ fìdílé àbí kẹ́ fìdílé ẹ̀kọ́ kẹ́ máa bá wa ká lọ bọ́ ìtúpẹ́ ẹ̀pẹ̀ àṣírí nínú fídíò ẹ̀wọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo pé táwọn bá ti rí àwa kì í sọ ẹ̀wọ̀ ẹ bá wa subscribe kí lè máa jẹ àǹfààní kọ́ńtẹ́ẹ̀tì wẹ́lẹ̀ lágbo òṣèré ẹ̀wọ̀ láìfò papọ̀lọ̀ pẹ̀lọpẹ̀jù fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. ṣùgbọ́n nígbà tí ogun Fúlàní gbé ìran Yorùbá lọ àárí wọn jáde síta ṣẹ́gbọ́ mi mò ń bọ̀ amẹni tó rán wọn níṣẹ́ amẹni tó dà wọ́n síta gẹ́gẹ́ bí mo ṣe máa ń pe nọ́mbà àwọn kọ̀mádà tẹ́ máa pè ọmọ Yorùbá ni o pọ́nbélé ọmọ kóòtù òjíire la ní kó pè ọ̀dọ́ ìró ẹkùn ó wà fún ọmọ Yorùbá gidi ó wà fún ọmọ Yorùbá tí ìyá àti bàbá ẹ̀ jẹ́ Yorùbá kì í ṣe pé my mother is from Igbo my father is from Igbo my mother is a Yoruba. I was born in Yoruba land. You are not a Yoruba man. You are not a Yorubas. You are not a Yorubas. Màmá mi ọmọ Èkìtì ni, bàbá mi ni lọ́mọ Anambra. Ó ń ṣe Yorùbá. Please, ìró ẹkùn is not for you. My mother is from Ekiti, but my baba is from Kaduna. Please, ìró ẹkùn is not for you. No, my father is from Anambra, my mother is from Anambra, but I was raised up in Lagos State, in Oyo State. So, ewé ti pẹ́ lára ọṣẹ, ó ti dọṣẹ, mbà. You are not a Yoruba man, so ìró ẹkùn is not for you. Please, ká máa là kó máa yéra wa torí mistake tí àwọn bàbá àtàná ṣe tí irúwà ògiri wa tó fi wọ̀ ọ́ tó jẹ́ wípé àwọn irúwà ògiri wa tó wọlé àwọn ló wá fi ọ̀bẹ jẹ àwọn bàbá wa níṣu tí ó pèsè fi dìdàkudà lénìí tí ọmọ apá fi ń pe ara rẹ̀ lólórí ogun ilẹ̀ Yorùbá ẹni tí ò ní ìbí níran tó fi ń pera ẹ̀ pé I'm the warlord of Yorùbá land ọmọ tápà torí àwọn bàbá wa ò checkmate that time àwọn bàbá wa ò checkmate it is because our forefathers wọn ò checkmate lábí rí gbogbo orúkèrúdò tó ń ṣẹlẹ̀ so we don't want him to happen in ìró ẹkùn please. 1942 làwọn bàbá mi ti dé ilẹ̀ Yorùbá náà ti dé Ìbàdàn so gbogbo ọmọ tán bí ilẹ̀ Yorùbá náà bí sí ìyẹn ò pè ẹ́ lọ́mọ Yorùbá so ìró ẹkùn is not for you ìró ẹkùn is for pure authentic and original ọmọ Yorùbá àtàtà tó gbà pé orísun òun láti Ilé Ifẹ̀ ni níbi tí ojú rẹ̀ ti máa ń wá ó dàbí pé ṣe ń gbọ́ mi díẹ̀díẹ̀ tìjàkọ́ àfẹ́ kórúlú pọ̀ mọ́ ṣàpàní tìjàkọ́ we don't want anything that will disorganize us tìjàkọ́ torí tẹnitẹni tàkísà níta àtàn àwọn àgbájọ wọn àná wọn lẹ́lẹ́nu rírùn ló làmú ìyá ẹ̀ ìlú yìí pọ̀pọ̀pọ̀pọ̀ kọ́mọ mọ́ lé bàbá títí ẹ̀ mo tún sọ lẹ́ẹ̀kan sí ìyá tó bí mi is from Ekiti or is from Ọ̀yọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ni ìyá mi bàbá mi ló wá láti Kaduna ìyẹ́ ò sọ ẹ́ di ọmọ Yorùbá so you did not have right to join ìró ẹkùn is not for you ilé bàbá ọmọ lọmọ ń ṣe even sef àwọn tí ìyá wọn tó bá ti jẹ́ elédè kejì we will not allow in ìró ẹkùn. Maybe you understand me. Because there are a lot of people to think, please, are you a Baba Ekiti? Please, sir,
ilé ìṣà ni mo ti lọ sí school, primary school, secondary school, even of university mi díẹ̀ gan ni mo gbé èdè Ìgbò torí bàbá mi àti ìyá mi gbogbo àwọn ọmọ tó ń bí ilẹ̀ Yorùbá náà bí wọn sí. No, that one did not turn you as to become a Yoruba man. So ìlú ẹkùn is not for you. Kì í ṣe tìjà. And I want everybody to hear that message clearly. Mo ní àṣìṣe tàná tó mú kí àwọn ọmọ àtọ̀húnrìnwá da OPC rú. Tán gba OPC lọ́wọ́ àwọn bàbá wa nígbà táwọn bàbá wa ò fúnra. Tán wá ń claim pé àwọn ni warlord ilẹ̀ Yorùbá lénìí, ẹni tí ò lóríkì. Tó jẹ́ pé bàbá wọn wá ṣe gateman ní ilẹ̀ Yorùbá ní. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bàbá wọn tẹ̀lé Ṣàngó wọlé ní nígbà tó bá kò sójú ọ̀hún àná wá jọba Ọ̀yọ́. Àwọn náà wá dúró lénìí pé àwọn ọmọ Yorùbá ni wọ́n. Wọ́n wá pera wọn ní warlord ilẹ̀ Yorùbá. No! Torí àwọn àgbààgbà Yorùbá náà sọ wípé iná èsìsì wọ́n ní kì í jó èèyàn lẹ́ẹ̀mejì àbí bẹ́ẹ̀ kọ́. Ìyá mi ẹ kàtàárọ̀ pé iná èsìsì kì í jó èèyàn lẹ́ẹ̀mejì. So we must not allow it. Ohun tó ṣẹlẹ̀ sí ìlú ẹkùn, and I know the management of ìlú ẹkùn, we will not allow it to happen. Ṣé gbọ́ mi? Bó ṣe máa pe àwọn nọ́mbà àwọn èèyàn wa o, mo máa pè dáadáa, but ká ṣàlàyé fún ara wa. Torí tá a bá ń pe nọ́mbà, ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pe nọ́mbà ní àwọn ọmọ Ìgbò kan jọ ẹ̀mí, wọ́n ń pè mí. Àwọn kan sọ wípé ọmọ Yorùbá ni wọ́n, ìyá wọn lọ fẹ́ Haúsá ní ìgbà tí wàhálà ṣẹlẹ̀ ní ìyá wọn lólé wọn náà pàtẹ́lẹ̀ ìyá wọn wá sí ilẹ̀ Yorùbá. Bóyá ikú ti pa bàbá wọn lọ́run àwọn ò mọ̀. Please, ìlú ẹkùn is not for you. Ìlú ẹkùn torí kò sí bá a ṣe máa ṣe bòlò tí ò ní rùngbẹ́. Kò sí bá a ṣe máa ṣe bòlò tí ò ní rùngbẹ́, ẹ̀jẹ̀ máa rùn, ẹ̀jẹ̀ Fúlàní èsì máa rùn lára yín. Ṣé gbọ́ mi? Ṣé ẹ mọ̀ pé láyé ẹjọ́ wọn àná àwọn Ìgbò tó wá ṣiṣẹ́ ń bíbà yìí wọ́n fẹ́ Yorùbá. Ńgbà tó ń padà màmá mi ò bá wọn padà, tó ń padà lọlé màmá mi ò bá wọn padà. A kàn máa ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan sọ̀hún ni. So if it's ever go gbéde wọn lọ́hùn, ìlú ẹkùn is not for you. Torí kò sí bá a ṣe máa ṣe bòlò tí ò ní rùngbẹ́. Torí ohun tó ṣẹlẹ̀ sí OPC, we don't want him to happen to ìlú ẹkùn. Torí nígbà tán dá OPC lẹ̀, nígbà táwọn bàbá wa dá OPC lẹ̀, irú wa ògiri wa ló ń wọ̀, but wọn ò checkmate orúkọ yẹn gbà yẹ pé Oòduà, àwa ọmọ Oòduà ló yẹ kó wà ń bẹ̀. Oòduà, àwa ọmọ Oòduà ló yẹ kó wà ń bẹ̀. That is why lọ́mọ tápà fi lórí ọ̀fẹ́ tó fi wọ́bẹ̀. Tó bá jẹ́ pé ó jẹ́ ọmọ Yorùbá gidi, tó bá jẹ́ pé is a pure Yorùbá ló wà ń bẹ̀, wọn ò ní jẹ́ kí OPC ó dìdàkudà tó dà lénìí. Let me give you one example. What about Àgbẹ̀kọ̀yà? Àgbẹ̀kọ̀yà still remain strong. Kakaraka. Àgbẹ̀kọ̀yà still remain strong. Tó jẹ́ pé àwọn tó ní ẹ̀ka jẹ̀ka yẹ wọ́n fi ẹlẹ́yàmẹ̀yà sí. Àgbẹ̀kọ̀yà still strong kakaraka. Kí ló jẹ́ kí Àgbẹ̀kọ̀yà strong kakaraka? It is because they did not allow stranger láàrin wọn. Torí àjòjì á máa bà nǹkan jẹ́ ní ẹja àjòjì àdàlú. So ohun tó ṣẹlẹ̀ nínú OPC, we the Yoruba of nowadays, we don't want him to happen in ìlú ẹkùn. So please, tẹ́ bá rí nọ́mbà lórí social media tán bá ti kọ ìlú ẹkùn sí,
if you know that your daddy, your mommy is not a pure Yoruba, ẹ má pè wọ́n. Ṣé gbọ́ mi? Ẹ má pè wọ́n. Irú ẹkùn ó wà fún ilẹ̀ Yorùbá nìkan. Irú ẹkùn ó wà fún ààbò ilẹ̀ Yorùbá nìkan. Irú ẹkùn ó wà fún ojúlówó ọmọ ọkọ ilẹ̀ Yorùbá nìkan. Mo yìí máa pe nọ́mbà o, ṣùgbọ́n mo jẹ́ kí kọ́kọ́ sáré sọ̀rọ̀ lórí àwọn kan. Àní lójoojúmọ́ lọ́lọ́run ọba mi ń mójú àwọn ọmọ àlè síta. Lójoojúmọ́ làwọn ọmọ àlè ń fara hàn. Lójoojúmọ́ làwọn kan fira wọn lẹ̀ fún àjòjì láti máa lò wọ́n tako ọjọ́ ọ̀la ìran wọn. Abẹ́ ẹ gbọ́ mi, mo ní lójoojúmọ́ every blessed day làwọn kan fira wọn lẹ̀ fún àjòjì, fún ọmọ tí ò níran, ọmọ tí ò ń ṣe Yorùbá, tí ń pera ẹ̀ lólórí ogun, tó ní it is not possible kó máa kó ló fẹ́ ajáàkì ipò olórí ogun, tó bá ní o fẹ́ asmat olórí ogun. Ẹgbọ́n náà ta ló fi jẹ́ olórí ogun lẹ̀ Yorùbá? Ààrẹ Ọ̀nà Kakanfò àti ń sọ ààrẹ ọ̀nà fún Aláàfin ni tálàfin bá jagun lọ, ẹni tí ó máa ṣọ́ ọ̀nà fún Aláàfin láyé ìjọ̀hún àná, tí ó máa ṣọ́ ọ̀nà fún Aláàfin àárín bíi bóò ni kí n ti sọ, ẹ̀yin tẹ́ bá mọ̀, ẹ jẹ́ kí n fi Ọjọ́ta sí Òṣòdì, bí ilé Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe máa jìnnà sí Aláàfin ní inú gbólálà ní Ààrẹ Ọ̀nà Kakanfò dẹ̀ ń gbé. In other Yorùbá land, ẹ kò lè síbi tẹ́ ti rí ká máa joyè ká máa ní Ààrẹ Ọ̀nà Kakanfò, no, but ẹ rí Báṣọ̀run, ẹ rí Balógun. Ààrẹ Ọ̀nà ní oyè yẹ gangan, àwọn tó ń bá Aláàfin jagun ló fi Kakanfò sẹ́yìn ẹ̀, pé ó dúró kakakaka, ó dẹ̀ ga, ó ṣe fíofío. I'm quoting one of our professor tó sọ ìtàn yẹn, tó dẹ̀ kọ́ nínú ìwé, is over 95 years in age. So ta ló fi jẹ́ olórí ogun lẹ̀ Yorùbá? And the OPC that belong to all of us, he hijack it lọ́wọ́ bàbá Fẹ́dí Fáṣẹ̀hún. Àfi òpònú ló máa ní òun ògbọ́ngbà ayé OPC fashion, ló máa lóun ògbọ́. So nobody tó fi jẹ́ olórí ogun lẹ̀ Yorùbá. So àwọn tó dẹ̀ ń kó síta kó máa kó wọn síta, but thank God a rí ọ̀pọ̀lọpọ̀ tí pera ẹ̀ ní sójà lénìí, tí pera ẹ̀ lọ́lọ́pàá, tí pera ẹ̀ ní navy, tí ò gbébọn rí, tí ò fèsì ogun rí, tí ò experience ogun rí, àbí bẹ́ẹ̀ kọ́? A rí sójà tó jẹgba general tí ò fèsì ogun rí. Làwọn kan wá jáde síta, àti ẹ̀rí ẹni tó jagun rí. Bí a bá fẹ́ sọ̀rọ̀ nípa Mọ́dákẹ́kẹ́, a sọ̀rọ̀ nípa ẹni tó lọ sí Gàngán tó lé wọn jáde síbẹ̀ tàǹbẹ̀. So máa kan wá jáde síta, ó lóun security expert, ó pera ní Dr. Jackson Lẹ́kan Òjó. Ó ní Sunday Igboho lack professional capacity, security expert. This man rubbish the plan of 50,000 men security force. Sunday Igboho ní capacity yẹ. Ẹ jọ̀ọ́, Dr. Jackson Lẹ́kan Òjó, ẹ̀yin tẹ́ ní capacity yẹ, kí ló dé tẹ́ jáde tó bá jẹ́ pé ẹjọ́ mọ ọkọ? Kí ló dé tẹ́ jáde síta tó bá jẹ́ pé ẹjọ́ mọ ọkọ? Dr. Lẹ́kan Òjó is one of the ọmọ àlè ilẹ̀ Yorùbá, is one of the akotilẹ́tà àríbàjẹ́yọ̀ tínú wọn dùn sí pípa tán pa ìran Yorùbá. You have the experience,
you are a professional in security àbí ẹ bá jáde síta kẹ́ sọ iye ogun tẹ́ ẹ jà Dr. Lékan Òjó eléyìí tẹ́ rí ẹ máa rí ìlú tẹ́ ẹ rí ìlú ẹ jó wọgbó tẹ́ ẹ bá múra tó mọ Yorùbá bá bẹ̀rẹ̀ sí képe tì yín. You have the capacity as a security expert. You know everything about security. But nígbà tán ti jí ọmọ Yorùbá pa tán jí wọn gbé àgbúrò yín níta ààrẹ yín ààrẹ kẹ́ jáde síta pé lóòótọ́ you know about this pé fìdí ẹni you can do it ààrẹ yín rárá ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ rò pé Sunday Igboho lẹ́ ń ṣe tẹ́ ẹ mọ̀ pé ara yín lẹ́ ń ṣe tẹ́ ẹ rò pé Sunday Igboho lẹ́ ń ṣe tẹ́ ẹ mọ̀ pé ọjọ́ ọ̀la yín lẹ́ ń bàjẹ́ jẹ́ ó yẹ kó jáde síta. I know those people behind this Ọ̀yọ́ news àwọn ọmọ Ọ̀yọ́ ló gbé jáde síta bíyá Lékan bíyá Dr. Jackson Lékan Òjó yìí bíyá ọmọ Ọ̀yọ́ náà ni I know. Àwọn àgbààgbà òkìtàn ọba Kanji ọba yẹn is now one something the oldest ọba in Yorùbá land ó ní gbogbo ìṣòro tá a nílé ní nílẹ̀ Yorùbá láti Ọ̀yọ́ ló ti ń wá torí àwọn Fúlàní Ọ̀yọ́ náà ń gbà wọlé Ọ̀yọ́ ló kó wọn mọ́ra la fi sọ wípé irú ẹkùn the mistake that our forefathers tí wọ́n ṣe nígbà ìfẹsẹ̀ nílẹ̀ Yorùbá ó máa dá òfin ó bá jẹ́ ọmọ ọba jù bẹ́ẹ̀ lọ tí ìyá ẹ bá ti jọ ọmọ ẹlẹ́yà kejì ò ní gorí oyè yẹ torí tó bá gorí oyè ló wà ní òun lọ sí ìlú ìyá ẹ lọ kó àwọn ọmọ ìlú ìyá ẹ wọlé bí Ṣàngó ṣe kó àwọn tápà wọlé torí ìyá ẹ is from Nupe that make this boy have authority kó máa pera ẹ ní olórí ogun ilẹ̀ Yorùbá. Only Sunday Igboho did not have the capacity. A security expert, Dr. Jackson Lékan Òjó, has rejected the plan by Yoruba Nation agitators. Sunday Igboho, popularly known as Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, trooper of 50,000-man region security outfit, say the activists lack the professional capacity to manage it. Jẹ́gbọ́ ẹ̀yin tẹ́ ẹ wà expert in security oore kí ni gbègbè yín tó ṣe ọrùn Yorùbá Dr. Jackson Lékan Òjó tó ní ó wà expert in security oore kí ni gbègbè ẹ tó ṣe ilẹ̀ Yorùbá oore kí ni kí ẹ tó ṣe ilẹ̀ Yorùbá tàbí Ìpà you are nothing àárín yín àwa yín àárín yín ṣùgbọ́n èèyàn kan wà tọ́lọ́run fún ní experience yẹ èèyàn kan wà tó ní rírí yẹ tó dẹ̀ ń ṣe tọ́lọ́run ọba mi dẹ̀ ń gbà fún. It's over 50 years. Ní Sẹ́ríkì Gàngán ti wà ní Ìgàngán. Tẹ́ bá kidnap ọmọ ọba ní Ìgàngán, Sẹ́ríkì Gàngán máa gba owó. Wọ́n bá kidnap aráàlú àtètè lọ bá Sẹ́ríkì Gàngán wá máa bẹ̀ òun ló máa fún wọn ní bíìlì ẹ lọ mú 3 million wá ẹ lọ mú 4 million wá. Tẹ́ bá ti lè wá 4 million yẹn tó kólé lọ́wọ́ ọjọ́ kejì lẹ́ni tó kidnap máa jáde síta. Sẹ́ríkì Gàngán became untouchable. Where are you, Dr. Jackson Lékan Òjó, that time? What about Lékan Odo? Are you Lékan interested Òjó in? ọmọ àlè ni má dárúkọ ẹ̀ jàre, má dárúkọ ẹ̀. Àwọn ọmọ àlè Yorùbá tó ń yọjú lẹ́yọ kọ̀ọ̀kan ni. Where are you? To the extent níbi tí ilé Sẹ́ríkì Gàngán wà
ó ní security ọ̀nà mẹ́ta tó ń ṣọ́. Wọ́n ní àmì ń ṣọ́, ọlọ́pàá ń ṣọ́. Àwọn ó ti dẹ̀rù jẹ̀jẹ̀ sí àwọn aráàlú pé ní ìgbà yẹn lọ́hùn tí ìjà bá ṣe òun àtàwọn aráàlú tán bá gbẹ́jọ́ lọ sọ́dọ̀ Lámídì Aláàfin Ọ̀yọ́ àná òun ló máa jàre tibẹ̀ bọ̀. He became untouchable. But Sunday Igboho, that lack of professional capacity in security, ó ṣiṣẹ́ rí kí gangan nídìí. Kí má wàá sọ ohun tó ṣe lẹ́kìtì wa ń bí báyìí, kí má wàá sọ ohun tó ṣe ní Oǹdó, kí má wàá sọ ohun tí Sunday Igboho ṣe ní Ilé Ifẹ̀ tó Àkúrẹ́ express road. Ẹni tẹ́ ẹ sọ wípé he did not have a lack of the capacity, security capacity. Àbí òyìnbó wo àìlọ́léèwé náà ní problem mi, ẹ mọ́ bínú tí mo bá ń tàbọn. Sunday Igboho lack professional capacity, security, expert. Àbí? But he can uproot Seriki gangan. Ó pè ní Sunday Igboho, Ọlọ́run dẹ̀ fi ń dààmú àwọn ọlọ́gbọ́n. Dr. Lekan Ojo, Dr. Johnson Lekan Ojo, ìbá ti má jẹyìn. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹ ó ọ̀rọ̀ òpònú ni. Ọ̀yọ́ news tó gbé jáde síta, a mọ̀ pé ẹ̀ dúró níbi ire. Torí pé bí ọmọ Yorùbá ṣe sọ pé no room for Fulani in Yoruba land. Inú yín ò dùn sí torí pé ẹ rí àwọn Fulani yẹn gẹ́gẹ́ bí part of you, ẹ̀yin Ọ̀yọ́. Not all the Ọ̀yọ́ o. Àwọn kan nínú Ọ̀yọ́ ẹrú kan ní mú ní búgba ẹrú. Because I know. Mo yálẹ̀ rò pé Sunday Igboho nìkan ló wà nídìí ẹ̀. Sunday Igboho jù yín lọ. Kò kàwé, ó kọjọ́ orí, ó kọgbọ́n orí ẹ̀. Kò kàwé, ṣùgbọ́n Sunday Igboho mẹ́ni ó fi ènìyàn mímọ́ ó fi kàwé. Àwọn pòfẹ́sọ̀ yí káàkiri, àwọn satan accountant yí káàkiri, àwọn tó wà expert in security tí wọ́n ti fi náà wé ogun rí, wọ́n yí Sunday Igboho káàkiri. Àníkẹ́ mọ́ dárúkọ, wọ́n yí káàkiri. Ẹ kàn máa bínú orí náà ni. Àtẹ̀yìn tó ṣe interview fún yín. Irú ẹkùn ó ti dé 50,000 yẹn Sunday Igboho máa manage ẹ̀. Lọ́nà tí Sunday Igboho máa fi manage ẹ̀ náà láti ń sọ wípé we will not allow ẹlẹ́yà kejì kó join ẹ̀ bíi OPC. Torí a mọ̀ pé ibi tó ti rán yín wá nìyẹn. Dr. Jackson Ojo, Lekan Ojo. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹjọ́ wọgbó o. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹjọ́ yàwèrè. Torí ọ̀pọ̀lọpọ̀ nínú yín nígbà tójú ń pọ́n ìran Yorùbá àárẹ̀ yín. Okay. Kí ni contribution yín? What is your own contribution nínú tó Yorùbá ń fèsì pé lóòótọ́ ọmọ Yorùbá ni yín? Èmi Dr. Lekan Ojo kò ní dá kí ìran mi kí Fúlàní ó kó wọn mẹ́rù lọ, kò ní dá kí ìran mi kí Fúlàní ó jẹ wá máyé. Ntẹ́mi náà máa ṣe léyìí. Bàbá kan pè mí lénìí. Ohun tó jẹ́ kí ọ̀rọ̀ nígbà tẹ́nìyàn mi bá sọ̀rọ̀ ta ibi tó ti yẹ ká bá ọgbọ́n tá a bá àgọ́ ń bẹ̀. Bàbá tó pè mí lénìí is a brigadier general. Yes. If you have opportunity. Oh, a brigadier general. That's... If you have opportunity, òun fẹ́ bá Sunday Igboho sọ̀rọ̀ pé anytime tí n bá lọ sọ́dọ̀ Sunday Igboho kí n gbé fóònù Sunday Igboho pé òun fẹ́ bá sọ ọ̀rọ̀ kan. Mo ní bàbá yẹn rán èmi onínú ọ̀rọ̀ láàrin òun àti Sunday Igboho ọ̀rọ̀ àṣírí ni tí iṣẹ́ ìlú ẹkùn máa fi lọ déédéé.
òun rí pé ọ̀nà tóun lè gbà contribute nìyẹn. That is èrè ojúlówó ọmọ ọkọ Yorùbá. He did not condemn Sunday Igboho that he did not have the capacity of the security. A lack of professional. He did not condemn Sunday Igboho. Ó tún kìlọ̀ òun yẹn pé ọmọ ni. Pé tí ilẹ̀ Yorùbá bá rí bí irú ẹ̀ bí mẹ́wàá, àrà tí Fúlàní fi wá dá kò ní fi wá dá. Dr. Jackson Lẹ́kọ̀ọ́ Òjó, ẹni tó rán yín níṣẹ́, àtẹ̀yìn tẹ́ jíṣẹ́ ìyà, èmi ò rò pé ẹ máa látúbọ̀tán tó dáa o. Ṣé gbọ́ mi? Tẹ́ bá wà in security expert, kò yẹ kẹ́ jáde síta kẹ́ máa condemn. You bring your own advice out. Kì í ṣe kẹ́ máa condemn. Adẹ̀mọ ẹni tó rán yín, ẹni tó pèrè lórí ogun ilẹ̀ Yorùbá. Adẹ̀ ti sọ fún Ààrẹ Ọ̀nà Kakanfò, is not for kóòtù òjíire, is for only Ọ̀yọ́. OPC did not belong to him. He hijacked OPC. Go and check the record clearly. Olùjẹ́kí sọ ń jẹta nígbà tó ń sọ pé àwọn participate nígbà ọ̀rọ̀ Abíọ́lá, ọmọ ọdún mélòó, ọmọ 21 years. Níbi tó ti ń fagi ń gbà yẹ lọ́wọ́ àbí? What are you saying? Ẹ má bínú Sunday Igboho mọ́. Tẹ́ bá lẹ́ ń continue bínú Sunday Igboho, ìrònú Sunday Igboho ló máa pa yín. Àwọn kan náà sọ ẹni tí ò kàwé kò lè máa lead wa. Ọgbọ́n tó wà lórí ẹ̀, gbogbo ìwé tẹ́ kà tẹ́lẹ̀ ní certificate lọ́wọ́ ẹ̀ ni. Ọgbọ́n tí Sunday Igboho fi ń tó ẹ̀yin ò ní. Ní ẹ̀ẹ́dẹ̀ lè ní torí ìlara ò ní jẹ́ kẹ́ ẹ gbádùn. Ẹ̀ẹ́dẹ̀ gbà forí ẹ̀ gbà fọ́lọ́run. Òun lọ́lọ́run fi ń lo Sunday Igboho láti máa dààmú ẹ̀yin ọlọ́gbọ́n tẹ́ ń pè ayín lọ́lọ́gbọ́n. Ọlọ́run ń lo òpè. Sunday Igboho tẹ́ ń pè ní òpè yẹ òpè ní. Ọlọ́run wá ń lò láti dààmú ẹ̀yin. Ẹ wo, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Torí tí bí n bá ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni inú yọ ọmọ bí mi. Wọ́n dẹ̀ mọ́ tú bí ejò ni. But mo mọ̀ pé ìkọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan lọ́lọ́run wọ́n máa tú àṣírí ẹ̀yin ọmọ àlè tẹ́ ẹ̀ ń ṣílẹ̀kùn fún ọ̀tá fún ìran Yorùbá. Ní kọ̀ọ̀kan lọ́lọ́run wọ́n máa fi àṣírí yín wọ̀n ẹ̀yin tí ẹ fẹ́ kí ìran Yorùbá ó níṣìmí. Yes, ìkọ̀ọ̀kan lọ́lọ́run wọ́n máa fi ju yín wọ̀n. So Yorùbá, ṣé ọba Ọọ̀ni of Ifẹ̀ ló fi jẹ́ olórí ogun ilẹ̀ Yorùbá ni? Ṣé bàbá wa Aláké Tẹ̀gbá ló fi jẹ́ olórí ogun ilẹ̀ Yorùbá ni? Ṣé kábíyèsí ọba of Lagos ló fi jẹ́ olórí ogun tilẹ̀ Yorùbá ni? Àbí bàbá wa Olúbàdàn? Àbí Ọ̀jájá tó jáde ọlọ́tẹ̀ mọ́lẹ̀? Àbí bàbá wa Ọwá Òbòkun? Àbí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́? Àbí bàbá wa Olúgbọ́n? No. Ẹ máa jẹ́ kó máa dá wa lóhùn. Àbí bàbá mi Èwí? Àbí Ọwọ́ Ajérò? Àbí Òrè Tọ̀tùn? Àbí Òṣèmọ̀wé? Àbí Ẹ̀dẹ̀jọba Àkúrẹ́ ló fi jẹ́ olórí ogun ilẹ̀ Yorùbá? No. He hijacked that post. Oòduà People Congress did not belong to him. He hijacked it. So ẹ̀yin tẹ́ ń jẹ lẹ́yìn ẹ túbọ̀ máa wá síta. Sunday Igboho lack of the security professional. He did not have the capacity. But we see the record. We see the achievement. Ẹ̀yin tẹ́ ní professional, tẹ́ wà professional, tẹ́ wà expert. F9 lẹ́ mú wálé every blessed day. F9. Somebody that did not have the quality. Somebody that know nothing about security. Ó dẹ̀ mú achievement jáde fún ilẹ̀ Yorùbá. Ẹ bá mi pàtẹ́wọ́ fún Sunday Igboho. Rọgẹ́dìtì ló sọ ọmọ dàjànà kú mọ́ yín lọ́wọ́. Ẹ mọ̀ torí Sunday Igboho ẹ kàn sáré wọgbó.